ìtàkùn lọ́mọ bí ẹ̀yà dá. ayé ẹ̀fẹ̀ sọ̀gẹ́ kó má bá dàbá mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kì í ṣe tipátipá o. ìwọ náà mo ní pé kí n wá rí tí mo ṣe ń wọ yìí ó dàbí pé ó ti jáde. Are you going somewhere? mo kàn fẹ́ débi kan mo ní pẹ́ dé. ṣé mo lè mọ ibi tó ń lọ? má ṣe yọ̀rọ̀ mo ní pẹ́ dé ṣó ti bọ̀. má dàrẹ̀ láàmú tó bá jẹ́ wípé ọ̀dọ́. ó mọ bí tí mo má ṣáájú ẹlẹ́dẹ̀ pẹ̀lẹ́ náà mo sọ fún ẹ pé mi ní méjì tí má dẹ̀ ti ń bọ̀ má yà sọ́dọ̀ ẹ̀ mi ní pẹ́. Who's that? Hello, I'm there. Ọmọbìnrin kí ló ń wá náà? Kí ni kan tó dé gangan náà? Lórí ẹ màá lójú tí o. Ìgbà mélòó gan ni mo fi lọ bí tí mo lọ? Ọdún mélòó ni mo lò tí Fẹ́mi ti fò kúrò lọ́kọ ẹbí ẹyẹ? Kí ni kan tí mo ṣe fún ẹ tí mo fi deserve gbogbo nǹkan tó ṣe fún mi? O tún wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ lé mi. Now you listen to me. You are not welcome here anymore. ẹ máa gbọ́dọ̀ burúkú lẹ́nu àfihàn dání tí kò mọ̀ pé kò sí bí ọjọ́ ọ̀rọ̀ ṣe lè gbé báyìí just one day mo lè títọ́ máa bá ṣòro pé mo wá bẹ̀ẹ̀ ni èmi ò wá bẹ̀ẹ̀ o tó ní sìn mo wá fi pé ojú ẹ̀ hàn ẹ̀ ni kó ba lè mọ̀ pé gbogbo àṣepamọ́ tó ṣe pátápátá kò sí ètò ṣókò kan sí mi. Èmi ṣàṣepamọ́ obìnrin ọ̀ma ní tìjú o. Òwú adúrú ìwà ọ̀dàlẹ̀ tó wù í tó yẹ kó dọwọ́ ẹ̀ bójú ó lébi ṣàṣepamọ́. Àṣepamọ́ kí ni mo ṣe? Èmi ò ṣàṣemáṣe kankan èmi ò dẹ̀ ní rògùn à ń dọwọ́ bójú ṣebí ìwọ ni tó mi sí ṣebí ìwọ ni ṣebí ìwọ ló fi yán pamọ́ síbì kan tó wá ń dọkà láàmú lápá kejì Donald òun lọ́lọ́run fi ṣe gàrí tíra mi òun gangan lọ́lọ́run fi tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ayé tó sọ mí sí. Tómisìn, you are nothing but a gambler. ìfẹ́ lọ sọmọ ìṣàmùṣàmùṣàmùgò ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ o ìkẹ́ o ìkẹ́ o ìkẹ́ o. Kí ló wá ṣe nọ́mbà Tómisìn mi tí ó lọ báyìí? ọkọ̀dà ń rárá ẹnìyàn fẹ́ bá mi kàwọ́ dáadáa. Jẹ́ kí n pe Donald kí ló máa mọ ìdí tí nọ́mbà ẹ̀ ò ṣe lọ. ìtàkùn lọ́mọ bí. Hello Donald. Oh, okay, on try. Donald, Joe, endeavour láti yà sọ́dọ̀ mi tó bá ti ń bọ̀ láti office. I need to talk to you. Èmi náà ṣe ń kúrò office ni. Joe, try. I don't understand what is going on. I'm confused. Bí mo ti sọ fún ẹ pé màá wá rí ẹ nílé kí ló tún ń darẹ̀ láàmú fún. Wo Donald, mo ò lè dúró díẹ̀. Mo ti mọ̀ kí n máa bẹ́ ń bíbáyìí náà ni mo ṣe ní kí n wá bẹ́ ń lé.
Ike, máa kí n parọ́ fún ẹ. Tómisìn ti change number ẹ. Donald, àwa dẹ́ ti pọ̀ jù. Dúró náà. Kí ló mean by Tómisìn change number? Ṣé kò ní nọ́mbà mi lọ́wọ́ ni? Ó kúkú ní nọ́mbà ẹ, àmọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Donald, o ti ń fi ọ̀rọ̀ pamọ́ fún mi tipẹ́. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Talk to me. Just hit the nail on the head. Ṣorí ọ̀rọ̀ tó wà ń bẹ, ọ̀rọ̀ àṣírí ni. A dẹ̀ ti múlẹ̀ lé lórí. Ẹ múlẹ̀. Kí lẹ bá dé ibi pé à ń múlẹ̀? Ọ̀rọ̀ àṣírí kan wà láàrin mi àti Tómisìn kó tó travel. Ó dẹ̀ wò pé mo lè lọ sọ fún àwọn èèyàn tó ń bá travel. Nítorí ẹ̀ la fi múlẹ̀. Ọ̀rọ̀ yẹn dàbí nǹkan tí odò bá ti dé kò tún gbọdọ̀ rọrùn mọ́. Kí ni gangan tó wà láàrin ọ̀rọ̀ yẹn? Kí lẹ múlẹ̀ lé lórí? Kí láṣìírí tó wà ń bẹ̀? Ó fẹ́ mọ̀. Ṣó mọ̀ pé bí àbúrò ló jẹ́ sí mi. Ìfẹ́ tí mo ní sí ẹ, mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àbúrò ni. Mi ò dẹ̀ lè máa wò ẹ́ kí ayé ẹ bàjẹ́. Tó bá di ní ọ̀la, èmi náà máa jáde sí ọ̀rọ̀ yẹn. I will get to the root of that matter. Gbogbo nǹkan tó bá ṣókùnkùn, I'll get back to you. Máa tán mọ́lẹ̀ sí. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Lóòótọ́. Donald, give me nǹkan sense orí fóònù fún mi again. I don't understand. O kàn confuse me ni. Jọ, àwọn wo ni ilé tó sense orí mail mi? Ta ni obìnrin àti àwọn ọmọ méjì tó bá Tómisìn ya fọ́tò ẹ̀? Ike, ibi tọ́rọ̀ wà gan-an lórí yẹn. Mo ṣáà sọ fún ẹ, mo ní àṣírí kan wà láàrin mi àti Tómisìn. Mo rántí kó sọ fún mi, yes. Àmọ́ tí n bá jáde sí, tí mo tó àwọn àgbà lọ, ni màá tó lè sọ àṣírí yẹn fún ẹ. Ṣorí picture tó wà lọ́wọ́ ẹ, obìnrin tó rí mi pẹ̀lú àwọn ọmọ yẹn, ìyàwó Tómisìn pẹ̀lú àwọn ọmọ ẹ nìyẹn. Donald, ó máa ń ṣàwàdà àbújá. Ó jẹ́ kí n sọ fún ẹ, Tómisìn ò lè da ilẹ̀ ìfẹ́ tó wà láàrin mi àti ẹ láyé. Tómisìn love me, ó nífẹ̀ẹ́ mi. Ó ń sọ fún mi pé ọmọ Tómisìn jù mí lọ nìyẹn. Ṣorí Tómisìn tí wọ́n ń wò yẹn kò nífẹ̀ẹ́ láti bí dé ibẹ̀ yẹn. Tómisìn ò nífẹ̀ẹ́ rárá. Tómisìn is just a gambler and you are just his mistress. Ìyẹn ni pé olùbásùn lásán ni mo jẹ́ sí Tómisìn. So I'm just his bedmate. Ó kò tọ́ ẹ pẹ̀lú heart mi ni. I know it is difficult to believe, but you just have to accept it. Donald, òun wò mí ràn mí. Tómisìn proposed. Look at this. He gave me this ring. Ó fún mi ní ring. Look. Ó fún mi. Tómisìn. Kúrò ní ìdí ìdò. Eré ọmọdé ni. Kiki app, making movie streaming social.